And the winner of Best Indigenous Language West Africa is... gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ń sọ pé bó o ni wọ́n ṣe pín tí ò fi kan Ibrahim Yekini eyín ìtẹ́lẹ̀dì icon tí gbogbo wa mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn eré tó làmìlàaka lọ́dún 2025 tẹ̀gàn kọ́ tètè bọ́ọ̀lì sí kọ́ ó dá mi lójú pé tá a bá ní ká máa kà ní méní méjì mẹ́ta ó dá mi lójú pẹ́yìn gó tẹ̀lé mi pé kọ́lé òṣòmọ̀ ìbọ̀dá kò gbọ́dọ̀ má rí pò mú. wọ́n ti mú bàbá rẹ̀ ní o àwọn awọ àrọ̀ nínú ọjà ní o wọ́n láwọn ọgbà mi. tá a wá lọ gba Best Indigenous Language Movie of year 2026 ìyẹn wàá sọ nǹkan kan tó yà mí lẹ́nu tí ó sì ya ìyẹn náà lẹ́nu níbi àwọ́ọ̀dù náà. ǹjẹ́ ló ṣeé ṣe kí eré kan kó gba àwọ́ọ̀dù kan náà lẹ́ẹ̀mejì bí? ẹ jẹ́ ń gbé yín débẹ̀ kí n já yín tán pátápátá. Ladies and gentlemen, my name is Lateef Adedimeji, and I just won the Best Indigenous Language Film West Africa. Thank you to the cast and crew of Literally. This is a motivation to keep doing more. Thank you. Thank you so much. Thank you to God. Thank you to everyone. Thank you to the cast and crew. Thank you to the director. Thank you. Ohun Lateef Adedimeji lẹ́gbọ̀n eyín lọ́dún 2025 nígbà tí eré Lisabi ilé tóun àti ìyàwó rẹ̀ Adébímpé Oyèbádé tí wọ́n gbé jáde ní September 2024 nígbà tó gbàmì ẹ̀yẹ eyín níbi AMVCA award tó gbàmì ẹ̀yẹ Best Indigenous Language Movie eyín ní West Africa tó jẹ́ pé wọ́n lòun ló gbàmì ẹ̀yẹ eré tó ṣe dáadáa jù eyín lọ́dún 2025 ní tá à ń sọ. ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tá a bá ní ká máa ṣàbòsí tàbí ká pẹ̀gàn lókù eré náà ó dùn gbọ̀ngbọ̀n kan sí táwọn ènìyàn dẹ̀ jẹ́ bí ẹ ń jẹṣu wọ́n la bí ìgbà tí èbó ń la ṣúgà ni ó sì gbàmì ẹ̀yẹ tó tọ́ sí lọ́dún 2025 ẹ jẹ́ wá gbé yín débẹ̀ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Lisabi gbàmì ẹ̀yẹ lọ́dún 2025 ẹ̀yin náà mọ̀ pé àná ní AMVCA award 2026 eléyìí tí wọ́n tún sa àwọn eré jọ àwọn eré táwọn ènìyàn ṣe lọ́dún 2025 mọ́ 2026 tí wọ́n fẹ́ fún lámì ẹ̀yẹ. gbogbo àwọn ènìyàn ní wọ́n ti ń wò pé lóòótọ́ a mọ̀ pé kọ́lé oṣó a mọ̀ pé orí YouTube ni wọ́n fi sí kìí ṣe sinimá ṣùgbọ́n wọ́n ní pé eré yìí náà ó yẹ kó wà lára àwọn eré tó yẹ kí wọ́n fi síbi Best Indigenous Language Movie èyàn ní West Africa tó jẹ́lẹ̀ Yorùbá. kí ló wá dé tá a fi wá wò pé ká mú fọ́nrán ìwá ni pé ǹjẹ́ ló dé ṣe kí eré kan ó gbàmì ẹ̀yẹ lẹ́ẹ̀mejì lọ́dún kìíní lọ́dún kejì ẹ jẹ́ á jọ gbé yẹ̀wò ẹ jẹ́ á kọ́kọ́ jọ wo àwọn eré kọ̀ọ̀kan tí wọ́n nominate fún eré tó dáa jù ní Best Indigenous Language. eré 5 lọ́wọ́ àtẹ ìgbéléwọ̀n tí wọ́n wò pó lè gbá. alákọ̀ọ́kọ́ ni The Serpent Gift Lisabi tẹ̀lé Làbákẹ́ Olódodo èyí tí Ìyábọ̀ Òjó ṣe Àjànà náà tẹ̀lé lẹ́yìn náà ni Olórìṣà. àwọn eré 5 tí wọ́n nominate nù. eré èwo ló wá gba àmì ẹ̀yẹ náà? mọ̀ ń bọ̀ ná ẹ jẹ́ n kọ́kọ́ play fọ́nrán kan fún yín ẹ subscribe sí YouTube channel wa.
that would always tell me, go through it, you can get it. So this is for Adebimpe Oyebade Adedimeji. This is for that woman that just gave me my kings. Celebrate Adebimpe Oyebade for me. This award is dedicated to her. And to every of my crew members, director and everybody, thank you so much. God bless you. Ìgbà tó tún dọdún 2026 Lisabi, the legend is born. Òun ló máa tó gbá àmì ẹ̀yẹ best indigenous language movie èèyàn ní West Africa, tí í túmọ̀ sí pé àmì ẹ̀yẹ ti bọ́ sí ọwọ́ Lisabi èèyàn Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Ọmọbímpé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń pè ní back to back èèyàn lọ́dún 2025 wọ́n gbàmì ẹ̀yẹ náà. Lọ́dún 2026 tá a tún wà yìí Lisabi ló tún gbàmì ẹ̀yẹ náà. Ìdí ni táwọn ará ìkànnì ayélujára fi wá ní ẹjẹ́ abojú wo Kọ́lé Oṣó ṣe dáadáa lóòótọ́ a mọ̀ pé móvì náà ṣe móvì sinimá ṣùgbọ́n kéèyàn ò tó lè kọ storyline débi pé view tó rí lórí YouTube ó ní apá kìíní apá kejì apá kẹta apá kẹrin apá karùn-ún kẹfà keje kẹjọ kẹsàn-án kẹwàá gbogbo mẹ́wẹ̀ẹ̀wá láwọn ènìyàn sì jẹ bí ẹ ń jẹsù tí wọ́n sì wò dáadáa tí túmọ̀ sí pé eré náà ọlámìlàaka ó yẹ kí wọ́n gbé pé ó yẹ kí wọ́n fi eré náà sínú àwọn nomination káàtẹ̀ wá sọ pé kò ní gbà káwò pé bóyá mófì míì ní ọgbà ó yẹ kó lè wọ standard pé òun náà wà lára àwọn mófì tí wọ́n wò pé ó ṣeé ṣe kó gbà. ní táwọn ènìyàn tí wọ́n ń sọ ni pé bó o ló ṣe ṣẹlẹ̀ tí móvì ẹyọ kan tó fi gbà lọ́dún méjì ó gbà lẹ́ẹ̀kínní 2025 ó tún gbà lẹ́ẹ̀kejì bọ́yẹ̀ mi ni ò sì yé bọ́yọ̀ yáwọn tí wọ́n ń pín àwọ́ọ̀dù náà. ẹ̀yin olólùfẹ́ mi kí lè ro tiyín lórí ilé yín jẹ́ lẹ́yìn ò lérò pé ó yẹ kí Kọ́lé Oṣó ó yẹ kí ó gba àwọ́ọ̀dù kan àwọ́ọ̀dù best káti ẹ̀ wá sọ pé bó o ní ẹ ṣe pín tó fi jẹ́ pé eré ẹyọ kan ó gba àwọ́ọ̀dù ẹyọ kan lọ́dún ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. kí lè ro tiyín ẹ̀yin olólùfẹ́ mi ẹ má gbàgbé ẹ share fídíò ẹ subscribe sórí YouTube channel wa ẹ wá sọ èrò tiyín sábàlá àríwísí ǹjẹ́ ló ti ṣẹlẹ̀ rí àbí eléyìí lálákọ̀ọ́kọ́ tí móvì ẹyọ kan tí ó mọ̀ gbàmì ẹ̀yẹ back to back.